kò wá ládùúgbà ẹ wá gbé wa dìde. بكمالنا نور الدراية وزاروا وبه سلاطين الفصاحة تفخر ونابع عرفان دون مرات عرفان دون قراءة من صدري بحر العلوم يفجر. اللهم صل على روحي سيدنا محمد صلى الله عليه وسلم. صل وسلم على جسده في الأجساد. صل وسلم وبارك على قبره في القبور. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. Mo kí bàbá wa Global Mission. Ẹ̀dùn bá sílẹ̀ global. Ibi tó bá dé lágbàáyé gbogbo èrè ló pọ̀ yín wò. Àwọn ibi tí ò bá sí àsọ̀rọ̀ ìsìlámù láyé lónìí lẹ́yìn sọ̀gá adíṣẹ́nà rẹ̀. Ibi tí ò bá sí tẹ̀ tí ò bá wọ́ ẹ̀yà abáláyé tó bá lé ní. Ẹ̀yin lẹ́ ń pìtàn 1969-70. Ṣé kìí sọ àtijọ́ tí a bí inú? Ẹ̀yin sọmọdé fa ẹwà rí ìkẹjẹ ni. ولو كان يستغنى لا تيجي ولو كان يستغنى عن الشكر ماجدا. mo sọ fún bàbá wa ṣèkúra olóko aláàjì àgbà bàbá wa àdìfà sọ fún yẹlẹ aláàjì àgbà. KSK láti mo wá sí bàbá sí mo ṣe bàbá ní lóde mo wá ní tí bàbá aláàjì àgbà tí bàbá wa kí ẹ lé mo ti sórí rẹ̀ tí ẹ bá sì wá kí yẹn pọ̀ sórí rẹ̀ ẹ sì wá kà wá yẹ pé ó kan ọ̀fà oríire kan ọ̀fà. Ìjọba ẹni yọ ọ́ lẹ́nu lọ bá ń ṣe kó fura sí rẹ̀. Bẹ́ẹ̀ bá ló kà nífẹ̀ẹ́ nínú ọkùnrin sọ ní pé à. Kí a lọ ṣe ọlọ́mọdé àṣàgbọ̀kù. Ibi gbogbo sàhábà ṣe lọ pé kọ́lọ́ ní àdáni wa jẹ nílé àwọn. Tí a máa sọ gbogbo wa jẹ nílé àwọn. لعزة نفسي أعلو مكاني. Kàbọ̀lẹ́yìn a máa ga sí ọpẹ́ lọ ní.
إنما أمر الله العباد بشكره فقال اشكروني أيها الثقلان. Bàbá wa bí ìgbà náà ń kọ́, yẹ̀pẹ̀ bí kì í ṣẹgbẹ́ wa. Tàbí táwa ti di èèyàn. فقال اشكروني أيها الثقلان. Èmi àti bàbá Akínyẹ̀sì wá sọ̀rọ̀ nínú ọkọ̀. Mo ní kọ́ ọ̀rẹ́ tí ì mọ́tò mi tó ń bọ̀. فقال اشكروني. Ẹjọ́ gba tá a wá bí náà jáde, bí àbí jáde ìlú lásán jáde. Kí ni ẹ ń gbà lọ wa? Ìsìnkàn kí ni ẹ ń gbà? Gbogbo àwọn orin nípa àṣìírí ni yóò ṣẹ̀ṣẹ̀ kan. Sí alóore ni. Lóde gbogbo ìjọba wa kíkọ́ wá dúpẹ́. Bàbá wa dúpẹ́ rẹ̀ lájú àpònú òṣèlú wa bá Bùkà sí ni. Nígbà tí wọ́n lọ́wọ́ àdájọ́ ọ̀gbọ̀n. Lára àwọn tó ní ká sàtìtì òkà gbajúmọ̀ náà fún àwa. Ìsìlámù yíyà sí ìsìlámù ní wọ́n gbàsá yíwú nímọ̀ sí. Yóò gbà tí ẹ. Báwo ló bá gbà tí ẹ ti ẹ fẹ́ lọ́dọ̀ lọ́dọ̀? Ẹni wọlé káwọ́ àti àfáà àti mo fẹ́ kó fẹ́ mi. Bàbá, Ọlọ́run, àfáà mi mà gbọdọ̀ bá ṣe níbi. Wọ́n sọ fún bàbá nù ọkọ̀, olùlé àdájí àgbà, Ọlọ́run ní kí n sí oríire tó pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wa. Kí la wá ṣe jẹ́ ń pa ewu? Àti ìṣètò ìlú wa nù. Mọ́tò wo wá nù? Lọ́dún bá ti jọ á lójú àṣepọ̀ àmọ́lá nínú. إنما أمر الله العباد بشكره. Ọmọ tó lọ sọ fún bàbá rẹ tó bí ọ̀rọ̀ àmọ́ ìwọ o, òwò ló fẹ́ yà rẹ̀. Ọmọ tí òwò àrà fún bàbá rẹ, aṣọ òun kí ló mọ̀ tó fẹ́ yà rẹ̀ jọjọ bẹ̀.